manufacturer of cement, less than 2 weeks ago, just declared almost $1 trillion in profits. Dédé àkókò yìí níbikíbi tẹ̀tí láǹfààní àti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà la wà. Ojú tẹ fún wò wá, ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ìròyìn la mú wá fún wa fún ti àṣálẹ́ tèní níbi tá ti máa ṣe àfihàn àwọn fídíò fọ́nrán kọ̀ọ̀kan tó ṣe àtìlẹ́yìn fáwọn ìròyìn tá a mú wá fún ti àṣálẹ́ tèní. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn ìròyìn náà bó ṣe lọ. Lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ kí wọ́n tó 300 ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n jí gbé níbi ọ̀sẹ̀ tí a lò tán yìí, níbi tí àwọn ajínigbé náà ti sọ wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n wá 40 tírílíọ̀nù àti ọkọ̀ Hílíọ̀sì 11 pẹ̀lú ọ̀kadà tó tó 150. Nígbà tí ìjọba àpapọ̀ fèsì, ó ní àwọn náà tún inú wọn rò tí wọ́n sì sọ wípé kí wọ́n wá bílíọ̀nù kan náírà wá fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún. Wọ́n ṣe ní àlàyé wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ tí wọn ò fi bílíọ̀nù kan náírà filẹ̀ tí ogúnjọ́ fi pé, níṣe ni àwọn yóò máa pa àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́kọ̀ọ̀kan èjèèjì. Èyí ló fà á tí ìjọba àpapọ̀ fi fèsì wípé àwọn kò ní owó kankan tí àwọn san fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà. Àwọn sì mọ̀ dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ yóò padà lọ sí ọ̀dọ̀ àwọn òbí wọn àti ará wọn lálàáfíà àti pípé ara. Ẹ wo fídíò ọ̀hún níbi tí wọ́n ti jẹ́jẹ́ wípé àwọn yóò sa ipá àwọn láti gba àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀. The security agencies are working round the clock. These children and people that have been abducted by criminal elements will be brought back to safety pretty soon. The security agencies are working hard in that direction. This situation is an extremely sensitive one, which unfortunately is not unprecedented in the history of the ongoing war. The hostages are being held in locations that are difficult to get to, but not out of reach. The situation is, however, indicative of the desperation of these terrorists to avoid troops onslaught by all means. We will not rest until all of these hostages are returned. And as I did mention, we have support from our international partners. We have intelligence. However, because it is ongoing operation, there's only so much. Ẹ káàbọ̀ padà. Fídíò náà ni ẹ ti wò yìí. Ìròyìn míì tí ó tún wà lọ́wọ́ mi ní ọjọ́ ti tèmi, ó ní àwọn aṣòfin àpapọ̀ ní Àbújá ni wọ́n ti tọ gbogbo àwọn èèkàn olóṣèlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ láti ṣe àtúnṣe àti àyípadà lórí ètò ìṣèjọba tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń lò lọ́wọ́ sí èyí tí wọ́n pè ní parliamentary system of government. Ẹ wo àwọn fídíò ọ̀hún. Our father, our leader, sir. Today, we observe minutes of silence in the House of Reps 3 times. Why? All for purposes of issues of insecurity in several places. If we had a prime minister seated with us in parliament, I think that there is no way the prime minister will come back to face his colleagues with this problem still on ground. How can somebody in Abuja stay here? I want to control the primary education in Kanuri, in Sokoto, in Bayelsa, in Ogun State. We are different culture. Security is very local. When people kidnap, if we make security local, people who know their terrain will easily know where these terrorists are hiding. When you talk about 1931 and 1927, restructuring of Nigeria can no longer wait. The present constitution is a unity form of government drawn by the military because of their hierarchy. Now today, the president of Nigeria is the most powerful president in the world. Ẹ tún káàbọ̀ padà. Fídíò náà lẹ ti wò. Ẹ má bá mi fi ìwòye tẹ̀yin náà sí abẹ́
comment ká lè máa rí wò bákan náà ni ẹ máa subscribe sórí ìkànnì yìí kẹ́tún lè máa rí wa wò lóòrèkóòrè lórí bá tó ṣe mú àwọn nǹkan míì wá fún wa lójúmọ́ máwòrán yín. Ìròyìn ní tó tún wà ní àrọ́wọ́tò mi fún ti àkókò yìí fún ti àṣálẹ́ yìí ò ní ìròyìn nípa bí àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Àbújá bí wọ́n ṣe ké sí gbogbo àwọn oníṣòwò sìmẹ́ǹtì láti wá sọ tí wọ́n mọ̀ nípa bí sìmẹ́ǹtì ṣe di ọ̀wọ́n gógó láàrin oṣù kínní sí oṣù kẹta tá a wà yìí. Fídíò rẹ̀ ní ṣàfihàn rẹ̀ fún yín tẹ́yìn náà gbọ́. The manufacturer of cement less than 2 weeks ago just declared almost $1 trillion in profit. $1 trillion naira. You have increment almost 6 times in a month. They get interventions. They do obtain waivers on our taxes, and they enjoy forex. Yet, Mr. Speaker, we are aware that cement is smuggled to Cameroon through Chad, Niger Republic. Ẹ káàbọ̀, ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ tèmi. A tún ní ká gba ọ̀nà ìgbọ̀n míì ká tún fi gbé yẹ̀wò ní lámọ̀ṣe ní àlàáfíà bọ̀ bíi okùn ṣòkòtò bàbá sì ń sọ ní èdè Yorùbá a máa fi fọ́nrán rẹ̀ hàn yín ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ máa bá mi subscribe síbẹ̀ nítorí tẹlẹ́dùmarè kẹ́ ẹ lè máa rí mi wò lóòrèkóòrè. Mú kí gbogbo wa pẹ̀lú bẹ́ẹ̀ sí ń subscribe náà ni mò ń rí ìsìn ní dáyín lágara láti máa ṣe nǹkan tí ẹ̀ ń fẹ́. Ẹ máa fi èrò ọkàn tí yín àti èròǹgbà tí yín náà hàn sí mi nípa kẹ́ ẹ máa kọ́mẹ́ǹtì ká lè máa mọ ní tí ó kàn tàtún lè gbéyẹ̀wò lórí ètò ní gbogbo ìgbà. Akéde Yorùbá TV News náà ni ó dàbọ̀.